Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. No, mi ò fẹ́ léyìí. Eléyìí afẹ́ fi catch cruise ni ó yá ilé tẹ̀sí anybody lójú ó yá ilé ṣe kínní. Yes. Irú àwọn ẹni yìí ó jẹ́ kó yẹ pé òun ti máa ń bẹ́ ẹ sọ London pé ìgbà mi máa pè ẹ́ máa bẹ́ ẹ sọ. But ọ̀rọ̀ nǹkan kan wà nínú ọ̀rọ̀ àǹjọ̀nú ni. Ẹni ẹ lè máa limit ẹni ẹ lè máa wò kún fẹ́ bẹ́ ẹ sọ débi tó dé yìí but kò nílé ibi tó bá ti báyàn ló ti sọ. Ibi tó ti bá ló ti sọ. Ẹjọ́ ẹ bá mi power tap. Mi ní pẹ́ mi ìfẹ́ pẹ́ lórí kinní. O lè máa fi Kàbírù ibi tí mi ìfẹ́ lo wọ́dì sí pé bí o gọ̀ yẹn fún ẹ náà. Torí mi ìfẹ́ kó dàbí wípé mò ń fi ṣáàtì mo fi hit yẹ. That the same analysis tí wọ́n fi odindi kíní ṣe yẹn lèmi máa ra bẹ́ẹ̀ fi bí ayé bí 30 minutes wàá rí ibi tí mo ti wá bẹ́ẹ̀ mú analysis tí mo ń ṣe fún ẹ. Ibi tó kéré last part pátápátá ni mo ti wá mú fún ẹ. kójọ́ ọmọ ẹ̀gan ṣọdẹ̀ ìdílé pé àwọn business partner ẹ̀gan tó jẹ́ tó lórúkọ ní ayé gan gbọ́ tí ń ra limit ara wọn pẹ̀lú màmá bọ̀ rí. wọ́n ti ń limit ara wọn àwọn sàrà tó ń rí àwọn sàrà tó ń rí gbà ẹ̀ owó rí àwọn sàrà gbogbo àwọn ìbílẹ̀ yẹn gan wọ́n kò sí nǹkan tó lè ṣe wọn lè sanwó yẹn fún mọ́. Of course. Ẹni yìí ní intelligent débi wípé thank you ma mọ́mí Bisby thank you welcome. Ẹni yìí ní intelligent débi wípé ó gbá ẹni kò pa ó wá gbé mátà yẹn kúrò kó o máa feel pain yẹn. Last king welcome my brother. Yeah ọwọ́ ní ẹ wá wo ó wá ń fẹ́ change narrative ó fẹ́ gbé sórí ensabod nìkan. Ó wá fẹ́ gbé sórí ensabod nìkan. Ó sọ wípé mo wà nínú life woman yìí o. Àjọ máa ń sọ̀rọ̀ 24/7. Ó ròyìn time tẹ́ fi jọ máa ń sọ̀rọ̀. Now ó wá fẹ́ máa feel like pé ohun tó bá sọ pé kọ́ wọn ayé gbà ẹ̀ gbọ́ ọmọ you are a fool. Hello? Ẹni yìí ó ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó o reason so mo sọ pé tí n bá bí a ti má ti ṣiṣẹ́ àti ìtàn mo sì máa lọ padà listen sí àwọn tó sọ̀rọ̀ because èmi ò máa ń fẹ́ ṣó ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ìjàbalajàbala ní létí ṣó ọ̀rọ̀ wọn callers àwọn tó jẹ́ callers yẹ mo mọ̀ wọ́n if kankan máa sọ̀rọ̀ kọ́ máa fi hit opponent yẹ wọ́n á sì hit àwọn point tẹ́ pé a máa mú jáde tó yẹ pé ó ṣiṣẹ́ lára ti ìwọ náà. Because all this your followers wọ́n wà ń bẹ́ẹ̀ nígbà tó ń manage Lizzy. What are you telling me now? What the narrative you want change? Narrative wo ló fẹ́ change? Mọ̀mí comfort Tunu.
gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí Kabiru o ò lè sọ fún wa wípé ìyìn tá à ń sọ yìí à ń ṣàràbù fún ẹni. This is not Arabu, and what you are talking is total nonsense because rí Lizzy níbi tí ó ti kó owó gbogbo àwọn tó náà sanwó yẹn rí níbi tí wọ́n ti kó owó fún wọn because ìwọ fẹ́ máa mọ nǹkan tó ń dún nínú rédíò ìwọ dẹ̀ hide nǹkan tó ń wà nínú ayé títí ẹ. Àwọn èèyàn ó dárúkọ wọn tó jẹ́ fáǹsì Lizzy tó dáwó yẹn. Ok, ṣé ká wá sọ wípé nígbà tí wọ́n bá fi ọpọlọ ẹ tí ò pé yẹn bí tí mo ti mọ̀ pọ́pọ́ lè ò pé nìyẹn o. Ṣé Ẹ̀sàbọ̀dù mọ̀ pọ́n fẹ́ pe Tọ́pẹ́ Àlàbí fóun? Òkété tó ń sọ̀rọ̀ ẹ̀ tó ṣe analysis ẹ̀ ṣó mọ̀ pé wọ́n fẹ́ pe Tọ́pẹ́ Àlàbí fóun? Why tó fi wá jẹ́ pé ti Lizzy ló fi sọ pé ó mọ̀ pé wọ́n fẹ́ pe Tọ́pẹ́ Àlàbí tó gbé ó ti ń play Tọ́pẹ́ Àlàbí tẹ́lẹ̀. Bí ó play kíní yẹn àwọn èèyàn wò pé ok bí á fàǹsì ẹ̀ pé ẹni tó láìkì ni tó fi pè fún nǹkan. Torí náà torí ó ti play Tọ́pẹ́ Àlàbí wọ́n ti mọ̀ wípé kíní Tọ́pẹ́ Àlàbí yẹn ṣó jẹ́ fáǹsì tèmi náà bí ni ṣe bébí náà máa ń play orin ẹ̀ tí n bá rí pé mo nídìí ń bí báyìí tọ́wọn tó bá jẹ́ pé olólùfẹ́ mi tó wá rò pé bí mo fẹ́ ṣe birthday kọ́ wá bá mi kọ́ wá sanwó fún ní pé ok kó fi celebrate mi torí náà mo ti mọ̀ nìyẹn torí mo ti play orin ẹ̀. Oh, ní point. And this topic wàá rí pé topic yẹn ni mò ń ọ̀rọ̀ topic yẹn náà ni tí má ti gbé topic wá tí èèyàn bá ti fẹ́ yà sẹ́gbẹ́ show yẹn máa ń sú mi ni mi ní fẹ́ like kíní topic ti tiẹ̀ náà ni mò ń ṣe kíni ni mo ra mú. Kí ló fà ní wípé o ò tí ì ṣe àwárí ọpọlọ. Hello Legba. Ma ẹ káàárọ̀ mọ́mì. Káàárọ̀. Yes ma. Báwo ni díà? Dáadáa ni ma. Ọkọ gbogbo social media. Yes mọ́mì. Jẹ́ tó wẹ̀ ló wọ̀ láàárọ̀ ìyàbọ̀ o ti wọ boxer òde san ṣòkòtò ẹ̀ ó lé. Mọ́mì mi mò ń gbókò kiri àdúgbò ni ìró ni mo ró. Pẹ̀lẹ́. Yes mọ́mì. Yes mọ́mì. Yọ jẹ́ kí n sáré ganu sí ọ̀rọ̀ dọ̀dọ̀yọ̀ olórí burúkú yẹn. Ṣé o mind? No problem mọ́mì. You are welcome ma. Èmi máa bu díẹ̀ o mo dẹ̀ máa bè pẹ̀lú ṣé o mind o. Èpè yẹn ẹ má ẹ̀ka ṣe tèpè yẹn ẹ lè bu ẹ má bínú mọ́mì. Ok. Dọ̀dọ̀yọ̀ Kabiru ọmọ Adénúgà ẹlẹ́nu bí ẹnu asín olórí gbọ́rọ̀ bí pósí Adélabú. Mo fẹ́ sọ antecedent ẹ díẹ̀ ni. Ìwọ ajẹ́ bàbá rere tàbí ọkọ rere bí? Ṣé wọ́n ní ìwọ ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin tó ń kọkọ sílẹ̀? Ẹnu ẹ gbà sí ayẹn. Ìwọ wà nínú àwọn ọkùnrin tí ó yẹ kí wọ́n máa fi ṣépè ni. Kabiru ayé ẹ̀ ò ta sánsán. Irú ẹ sí Lizzy. Ìwọ tó ò lè ṣàkóso ilé ẹ rárá. O ò lè tọ́jú àwọn ọmọ ẹ, ìjọba gba àwọn ọmọ ẹ lọ́wọ́ ẹ. Supervised visitation ló máa ń ní. Kébì ìkẹ́bá mi fún. Mo ń bọ̀ bí tí ìdèmọ̀ ìmáa wá ṣe full show fún ẹ lọ́la. Ọ̀rọ̀ Lizzy la ṣì ń sọ. Ta ni ẹ nínú ayé? So nítorí pé ìyọwá ti wà nílùú òyìnbó òfin pé anybody ló lè dẹnu kọ. Ìwọ tára ẹ rí pátípátí tí gbogbo ara ẹ jí jákujàku tó kìdá ń papá tó jẹ́ pé gbogbo ara ẹ ó pẹ́típẹ́tí kí ló máa ń pè kíní tó lápálàpá ó ti gba gbogbo ara ẹ títí débi okó ẹ. Ìwọ ló rò pé o lè sọ̀rọ̀ sí o lè fẹ́ pé hello Lizzy I want to I like you lásán débi pé I love you débi pé I want to get down with you owó ẹ̀ àbórí ẹ̀ yìí ni. O ò lè tọ́jú àwọn ọmọ o ò lè handle ọmọ ẹ̀. Ìjọba gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ lọ. O fẹ́ tìmíkà bóyá tẹ̀míkà dẹ̀ ni ṣé bó la mọ̀ ẹ́ mọ́ lẹ́yìn ìgbà tó fẹ́ tìmíkà níbi tó ti fẹ́ tẹ̀míkà ibẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ní send nudity ẹ̀ sí òkété tẹ̀yìn méjèèjì send nudity sí ara yín.
gbọ́dọ̀ Kàbírù ní ọdún tó fi wà nílùú òyìnbó, with all due respect sí o, it's not how long, but eléyìí torí pé ó máa ń ṣe bẹ́ẹ̀ ni pé òun tiẹ̀ mọ gbogbo nǹkan. Ó rí ó máa ṣẹ̀ṣẹ̀ kọ́lé sí Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. Ó máa ṣẹ̀ṣẹ̀ lè lọ sí Nàìjíríà in the last 2-3 years ni, láti 2002. Ó wà nílùú òyìnbó wá ní pé release ni, orí bó ṣe mọ́ ni, orí pọ̀ ọmọ tó fà ó tiẹ̀ rí rí náà. Ó rí rí débi tí pé irú ìwọ yìí wàá sẹ́ pé o fẹ́ fẹ́. What an insult. Mo yẹ ẹ́ ọmọ yẹrí ẹ oko ń bọ̀ nígbó irú oko tiẹ̀ wọ́n yẹrí fún ni. Ìwọ ọmọ kò níran, ìwọ lẹ́nu ẹ ò ń sọ̀rọ̀ àwọn obìnrin tó ń kọ́kọ́lẹ̀ tó ń fọkọ. ìwọ tó yẹ pọ́jọ́ tó rí ìyá ẹ̀ náà gá ìdí ìyá ẹ̀. Àwọn ọ̀rẹ́ méjì wọ́n já ìdí ìyá ẹ̀ lọ́jọ́ tó rí ìyá ẹ̀. Wọ́n ṣe jáde ìyá ẹ̀, ìwọ nìkan náà ló bí síbi ilé Adénúgà tó tún lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tó lọ bí ọmọ bíi 15 síbẹ̀. Ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ obìnrin. Ò ní decorum rárá. Mi rò pé ó máa ń lọ túṣù ara ẹ wò. Mo rò pé àwọn tó wà lórí iṣẹ́ ẹ wọ́n kàn máa hype ẹ lásán ni. Ìwọ játijàti onílàpálàpá. Ìwọ eléègbọ́ gbogbo ẹ̀pọ̀n ẹ méjèèjì yẹn ẹ̀gbọ́n so mọ́ ní Nàìjíríà ò ráwọn wọ́ṣíwọ́ṣí tó bá ń tẹ̀lé ẹ káàkiri. Ilé ẹyọ kan tó kọ́ ò tí ì kọ́ tán. Màálù kan, ajá kan, àgbò kan, ewúrẹ́ kan ló tún sìn nínú ilé náà. Áyán ga ẹ láì láti ẹ̀ ti sọ̀rọ̀ ìwọ tí ẹ lè sọ̀rọ̀ sóbìnrin rárá ni. Ìwọ sínú dìtì ẹ wà ní lórí íńtánẹ́ẹ̀tì. What an insult. Ìwọ fẹ́ Lizzy Anjorin. Ó sọ̀rọ̀ sí Lizzy Anjorin. Number 1 ojú ẹ lọ kò ń ṣẹgbẹ́ ẹ àti Lizzy ló yẹ kó máa pè. Tí kì í ṣe nǹkan tó dé tó ní kó wá rí o. Tí ì bá ń ṣe olójú dúdú tó pè ẹ́ ní blogger fún. Á dẹ̀ rí pé gbogbo èyí tẹ́ support ẹ̀ ń gbà yẹn owó ẹ̀ lẹ́ganu sí. Ìgbà tó dẹ̀ sọ pé òun fẹ́ máa speak spoken fún rárá òun, gbogbo yín ẹ turn against ni. Ẹ di born akin. Ẹ̀yin ọmọ tí ò ní ìròyìn. Ìwọ fẹ́ wá máa sọ̀rọ̀. Ìwọ of all people. Ṣọ́ọ̀ṣì ẹ̀ máa ń rò pé o fáyìn ni tàbí o wá ń sọ ta ló sọ fún ẹ pé o ha kò yá ha ni. Ẹni tó bá sọ fún ẹ pé o ha ni. Aláìlójútì, eléègbọ́ lẹ́pọ̀n, onílàpálàpá lábẹ́ àtòjú, ó rí bó ṣe rí. Ìwọ tó bá ń jókòó lẹ́pọ̀n 24/7 irú ẹ̀ ní Lizzy máa fẹ́. Ó fẹ́ wá ganu sówú ẹ̀. Very obsessed. Ó wà obsessed pẹ̀lú ẹ̀. Láti gbá tó ti turn 360 degree. Ó rí nǹkan tó dáa. Ó lè rí. Gbogbo ẹ̀yin tẹ́ turn 360 degree away from her. Ẹ rí nǹkan tó dáa nínú ayé ẹ̀. Ó lè rí. Torí pé ó lè ní ẹ́. Abolówó ṣe kùmọ̀kùmọ̀. Ó fẹ́ lọ bá ganu sówú ẹ̀. Alhaji Latif. Ó lè dúró lẹ́gbẹ̀ẹ́. Ọmọ ṣiṣẹ́ làlájì. Àwọn ọmọ tí obìnrin ń kú fún ni. Tí ò bá handsome kó dúró dáadáa, afẹ́ kìíní, afẹ́ kejì, afẹ́ kẹta, ẹnu ìṣó afẹ́ kú nítorí ẹ̀. Àwọn èèyàn nítorí pé ó fẹ́ ẹnu ìṣó lẹ̀. Àwọn èèyàn náà rí bí penetrate tọ́dẹ̀ rí pé òun ni choice Lizzy Anjorin. Òun ni gbogbo ogun tó wà nílẹ̀ yìí. Ìwọ ẹni àbáta káfíńlà tùpà tó náà wà jíjọ náà wò ta ni ẹ́ Kọ́lá Adénúgà kóró gbá lẹ́nu ẹ. Mo hate ẹ like poison. Ìwọ tí wọ́n tó jẹ́ pọ́jọ́ tó rí ìyá ẹ tó mú ìyá ẹ lọ síbẹ̀ lọ jáde ìyá ẹ. The same thing ni wọ́n mọ̀ ń ṣe. Anything is said ṣá wàá máa wo wàìwàìwà ojú àbáṣe háì. Àìmọye àwọn ọmọ ewé tó mú dó. Tó lọ sọ́dọ̀ wọn tó travel káàkiri tó lọ ń dó ń bẹ àwọn tí ò. Oh my God. Kọ́lá Adénúgà. Láti jẹ́ kí n fún ẹ ń ṣò. Orí ṣò ní ṣò ni mo wà. Legba máa bá ṣò ẹ lọ. Èyí tí mo fún yẹn náà ó sì lọ máa mú mi sí. Thank you, my dear. Yes, ma. Welcome, mommy.
All right, dear. Good morning, Legba. Good morning, ma. Yeah, good morning, everybody in the house. You are welcome. Please, may I allow to say a few words? Okay, say, ma. You can say, ma. But don't abuse, ma. Don't abuse. I know you can't. Have you ever in your life seen me insult any woman being? You know, insult. Yes, I just say. Sorry. I don't even know. I don't do that where we come from. I know. You say in my place, they say when a big tree has fallen, you see ants, you see rats, they start going over it. Allah Sarki, it's lack of motherhood. You think Lizzie's mother is alive? She will have a reason to attach herself with that woman, my age mate. Talking of people like this kind of boys, if he has a brother or a sister, it's not their fault. It's the wish of Allah that want her to be alone. You see, every topic can be discussed. I will not put my mouth. But when it comes to that girl called Lizzie, wallahi, I will talk. Because this girl has no mother, father, brother, or sister. That is why they are riding over her. But what? Wallahi, she has mothers, brothers, and father who fight for her behind her. I've never seen Lizzie. I've never, and I don't have. She lives in Lagos. I live in London and Abuja. Yeah, Kano. So I don't. We may never meet. But she has God who fights for her. If not so, can this kind of boy, he will insult her, and insult her, and insult her, and insult her. Haba majisorong Allah. Let us have the fear of God. There is no fear of God. If not so, a girl that has no father or mother, he has no brother and sister. Yeah? And they gang up, they insult her, they do this to her, and then they will say, oh, shake me, oh, shake me, oh, shake me. Sir, good morning. That's all I want to say. Thank you, Mom. Thank you, Ma. Nothing more. Ayaba, you are welcome. Legba, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, ma. Ẹ kú ojúmọ́. Yes, ma. Ẹ kú ṣáàlù. Yes, ma. Let's go. Welcome. AY baby. Legba, ẹ káàárọ̀, Ẹ káàárọ̀, ma. Adúpẹ́, ma. Yes. Ẹ jẹ́ ká gbọ́ kọ́là yẹn tán torí kọ́là yẹn ìtì àwọn ibì kankan náà tó yẹ ká touch. ìdàgbọ́ tó máa ń ṣe kinní kan wọ́n. ṣẹ́rí mi ò tí ì ráyè ṣó wà fún mama boy ṣó di mi ò tí ì fẹ́ lọ sí gbogbo bẹ̀yẹn. kò ìwọ náà wò ná kankan bẹ́ẹ̀ dẹ́ ó lè lọ. ẹnu àpò ṣó kankan ò sí fún ìyá boy. You are already sell yourself out. Ọmọ ìyàbọ̀ second in command ìyàbọ̀ boy tẹ̀sí ẹ lójú òun ló ṣe lọ́rí gbà bí ọ̀dọ̀ Lizzie again. Ṣé bó o rò pé bí ọ̀rọ̀ tó sọ nípa ara ẹ ó ti end ni. There is no show you wan do for ìyàbọ̀ boy. You don't have that charisma again. You are nothing. Yóò ti yé you are nothing. Show wà fún ìyàbọ̀ boy. Show ló fẹ́ ṣe fún ìyàbọ̀ boy. Ìyàbọ̀ boy sọ fún ẹ etí dùn ẹ níjọ́ tó ṣe show fún ẹ. Ó ní show tó ṣe fún ara ẹ lórí ọ̀rọ̀ ilé ẹ tó wá tú síta. Ó ní òun ò tí bẹ analyse ara. Ó ní ìfùgàn àwọn tó bẹ analyse ó náà tí analyse dáadáa. Ó ní ó fẹ́ ṣe show fún ìyàbọ̀ boy. Nǹkan tó ń já ẹ láyà tí wọ́n gan òfin fẹ́ ṣe show fún ìyàbọ̀ boy nìyẹn. Dem born you. Hello? Wà á dẹ̀ ní ó fẹ́ try yẹ.
wọ́n sì bẹ gbọ́ bẹ kaná bẹ̀ ni. ọ̀dọ̀ fàyídà mú débẹ̀ gbọ̀ngàn bẹ̀ tó o lè fẹ́ dáṣọ ṣètẹ́lẹ̀ pé tó ìyàbọ̀ ló fi ń gbọ́ gbogbo ṣó yẹn ọ̀tọ̀ nìkan tó máa portray lórí social media ọ̀tọ̀ nìkan tó máa rí you know understand but then. ẹ̀rí pé èmi gan mo reverse lórí ọ̀rọ̀ Facebook mo pé ẹ wò. ṣe ti gbọ́ tí gbogbo àwọn tó ti ń pè lórí show yìí látàárọ̀ kò ní òun reverse lórí Facebook but nígbà tí ẹni yìí ń sọ particular àwọn nǹkan tó touch ayé ẹ̀ tiẹ̀ fún ara ẹ̀ oníṣẹ́ rí pé mo reverse kò sí ní tó jẹ́ kó reverse torí fúnra ara oníkọ́ ẹ ló fẹnu ra ẹ̀ pé kú ni ò jẹ́ kó lè touch àwọn topic kankan kí ló reverse fún ohun tó náà reverse ó wà ó sì ṣe ṣó ní ibi ìjẹ́ tàbí ìjẹrin ó ṣe ṣó ní àná ó sì ń ṣe ṣó lónìí ó náà reverse ẹjọ́ ẹ gbà mí. Mommy Mary Ajivo, welcome mommy. Good morning ma. Family ńkọ́? Hello? Inú show tó ṣiṣẹ́ bí ìjẹrin bí ìjẹ́ owó. Ó sì ń fẹ́ fi Àbíkẹ́ pa ń bẹ̀. But mi dá pé kò sí arena tó lè fi hit grand mọ́. Ló ṣe ń wò wípé nígbà tó bá yá ń sìn tó bá ti pé o tún òun ríyàn mú mọ́lẹ̀ wà ní àjọ ní fracas ní àjọ ní kíní kan ní àbí bọ̀ mí dá pé torí pé orí pẹ́sẹ̀ ò múlẹ̀ oní ṣe rí wípé mi ò fi bẹ́ẹ̀ sí lórí Facebook mọ́ and show tó ṣiṣẹ́ ń jẹta ó máa ń gbàgbé ọ̀rọ̀ ni oní fracas ẹjọ́ máa jọ ṣe là ní kí ló fi ń tanra ẹ̀ ta ló ń tàn. Fàyídà lọ sọ̀rọ̀ gan because ó ti jẹ́ kí kíní yẹn wọ ara ẹ̀ gan. Màmá jí o. ẹni pé Fàyídà náà òun náà wà active màmá bọ̀ ìgbọ̀ngàn ó ṣàbàdì ẹ̀ for free ni o mi ò bá Fàyídà ṣe ìsanwó fún ọ. ìyá máa ń purọ́ màá ní àwọn tá lọ sanwó kankan fún ó mọ̀ pé kíní tó ń ṣe ìkọ́tà ẹlòmíì ò lè patronize wọn náà orú gbogbo tó ń ṣẹlẹ̀ sí ìbílẹ̀ ní ọdẹ sàn àyà wọn máa já èyí tó ti ṣẹlẹ̀ sí PSO tó yẹ pé ìwọ ìyá gangan ló gbé o tún wá gbélé o tún wá mú ìbílẹ̀ sọ fún mi pé ṣé orú nǹkan bẹ́ẹ̀ náà tún ti ṣẹlẹ̀ òun náà gbogbo story ìbílẹ̀ tí yóò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti 3-4 years nísìn social media burú gan wọ́n bẹ̀rẹ̀ sí máa wù jáde ta ló máa fẹ́ lọ rọ pẹ̀lú gbogbo ayé fa iṣẹ́ nílùú ìpò nǹkan ta ló máa fẹ́ lọ rọwọ́ lu gbà pípín yẹn kọ́ lọ ń ṣàánú ni ọ àwọn gbàgbọ́ ẹ lọ. Ọ̀gá. Thank you, mommy. Thank you, ma. Ẹ̀gbọ́n kí la fẹ́ ṣe àwọn aṣọ ìta máa sọ lórí bí àti máa kúrò bí báyìí. Kí ló jẹ́ kó sọ pé a máa sọ ìta máa sọ ẹni yẹn ń sọ fún un pé ṣe pẹ̀lẹ́ ẹni yẹn fún ní gbẹ́rẹ́ pàkọ́ ẹni yẹn ó ń sin gbẹ́rẹ́ pàkọ́ ló ṣe ń yí lọ síbẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi lórí ọ̀rọ̀ àtọ́ ń sọ yìí ṣó keep ẹ̀ honest pẹ̀lú ara ẹ̀ kò keep ẹ̀ honest pẹ̀lú ara ẹ̀ kò keep ẹ̀ honest pẹ̀lú ara ẹ̀ so ta ló wá fẹ́ wá náà fẹ́ ìwọ tó keep ẹ̀ honest pẹ̀lú ara ẹ̀ ló wá fẹ́ wá pé kò keep ẹ̀ honest pẹ̀lú yàn. But I don't live normal life while alone. I want you to be keeping your name and your page as what you portray it to be. Yẹn fún Kọ́lá yìí kí n fún látẹ̀wọ́ gan. Àní Kọ́lá yìí ibi tí mo gbọ́ yìí inú mi dùn. That means àwọn tó ń tẹ̀lé ẹ wọ́n mọ̀ pé ò keep any fucking thing honest. Tó bá yẹ pé orí péèjì wa ń bí lọ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí á dàbí wípé bíi pé kìíní àwọn tiẹ̀ ẹni tó náà mọ̀ ni ẹ máa gbọ́n tẹ́ni yẹn wí o bóyá mo ti sọ̀rọ̀ bò lọ́rùn mọ́lẹ̀ àwọn tiẹ̀ tó máa ń bá ẹ sọ̀rọ̀ bó ṣe máa ń ju ọ̀rọ̀ gbá ìra wa náà bí etí wa máa wó yìí
ọ̀hún náà ń sọ eléyìí náà fún ẹ lórí ohun tó fi ń fèkì èèyàn gbọ́ nǹkan ẹ gbọ́ because wọ́n mọ̀ pé keep anything honest tó bá àwọn ẹlòmíì máa wà ní ayé èèyàn náà tó yẹ pé ọmọ máa wò wípé jẹ́ ká ṣàkàn máa bá ṣe because kò kú ní gbọ́ ìwádìí máa wò pé wọ́n nífẹ̀ẹ́ àwọn tó nífẹ̀ẹ́ gangan rè ó lè máa fẹ́ gbé kọ́ọ̀dù àwọn ẹ̀gbọ́n ìmọ̀ ń sìn irú àwọn ẹni tó pè ó lè máa fẹ́ gbé mọ́. Ọ̀gá. Ẹ̀gbọ́n kí la fẹ́ ṣe àwọn aṣọ ìtàpá wa sọ lórí bí àti máa kúrò bí wa ẹ̀gbọ́n àtúntò ń live normal life wa lọ nìyẹn. I want you to be keeping your name and your page as what you portray it to be. Keep it honest. Tó bá jẹ́ ìfẹ́ jẹ́ ẹlẹ́fẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹlẹ́fẹ̀ eré àlélẹ́ òun kọ́ máa lọ kàn gbé sọ́kọ̀ pé accident bàbá ẹ̀dá ẹ̀dẹ̀ keep it nínú ọ̀dẹ̀ wọ́n jẹ́ wọ́n mọ̀ pé ẹ̀fẹ̀ eré aláwa you understand. Right. But not so personal though. Not so personal though. Mọ̀ pé àwọn tó wà lórí kinní tá máa ń wò yìí depression ti bá yí àwọn míì jẹ́ tó yẹ pé wọ́n máa ń gbàgbẹ́ gan bí o. Ọ̀gbẹ́ni kọ́là ẹ má jẹ́ kó twist yín personal ni Kabiru take care. Broda mi mo like bẹ́ẹ̀ ṣe sọ because mo rí i pé tẹ́ ẹ bá ti náàkì ẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ tún fi wá nǹkan kan míì láti fi bò lórí. That is the way of the wisdom. N tó ń pè ní wisdom nìyẹn. Gbogbo èèyàn gbọ́ nǹkan tẹ́ ẹ bá sọ gbogbo èèyàn gbọ́ èsì tó fi ó ní òun ò gbé personal ó gbé nǹkan personal òun wọ inú life èèyàn òun wọ inú marital kìíní ẹ̀ status ẹ̀ òun wọnú nǹkan tí ó yẹ kó ṣe òun ò ṣe personal àbí ẹ̀yin èèyàn ẹ̀gbọ́n tí mò ń sọ yìí ni best caller ẹ tún bá mi tún gbóhùn sókè kẹ̀. Best caller ṣáàṣì wà bẹ́ẹ̀. Wọ́n máa ń gbàgbẹ́ gan owó tó lè ná fáwọn ẹbí wọn wọ́n lè ná lórí áàpù. Ẹ̀gbọ́n yẹn ni kò yé mi o kò yé mi o ó yẹ kí mi dẹ̀ mọ́tò kò yé mi o. Amẹ́ríkà lè máa ń ná ju ẹ̀yin lè máa àárín lẹ́ ń sanwó ju ṣóòmọ ni. Mo mọ̀. Ẹ̀yin gbọ́ngàn lẹ́ ń sanwó ju kò yé mi kò yé mi. Ará London jà ọ̀sẹ̀ tẹ́ yá Amẹ́ríkà. Ọmọ. Ẹ máa ń sanwó gan. Àdùnkà súnmọ́ ó mú àwọn tá Amẹ́ríkà yẹn wá. Àwọn gbọ́ ọmọ mi mi. Àwọn mi ò ti gẹ̀ẹ́tì àwọn mi àìkú ìbáṣekì nìkan máa lárí wọn ṣáà ni. Ọ̀gá ọjọ́ ìfẹ́ lè máa bá ṣù ẹ̀ lọ. ẹ ṣe gbọ́ ọlọ́wà ṣàánú gbogbo wa ẹ ṣe gbọ́ wọ́n á gbóni wọ́n wà fóònù ẹ ká túbọ̀ gbọ́ lídìí díẹ̀ sí ọjọ́ sí ẹ ti gbóòrò lójú ìmọ̀lẹ́ àti kọfí tí mò ń mu. Now mi ò mú tiwọn just for fun mi ò rò pé just for fun fẹ́ bá wa sọ̀rọ̀ because ó dà pé ọwọ́ wọn ló kàn tẹ̀ best caller wọ́n máa hàn múùtù àwọn lọ́ múùtù tó bá ti wọlé lọ́ máa múùtù too white mi ò múùtù wọn kọ́là yẹn òun la gbọ́ yẹn nínú gbogbo àwọn ọ̀rọ̀ tí kọ́là yìí sọ kò sí tó jẹ́ àṣàkù nínú tí kọ́là yẹn sọ both àwa yìí gan tá a jẹ́ pé àwa àwọn ń ṣe kíní ẹ̀ amú tí tó jẹ́ ti tí àwa náà lè mú amú nínú ẹ̀ ìyẹn òun ṣe wípé àábẹ́ ṣe ní pásọ́nà wípé ẹranú ilé ọ̀tá wa ni kọ́mẹ́ntẹ́tà ní ọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn ọ̀tá wa ni àwọn òbẹ̀ ṣe bẹ́ẹ̀ ìwọ ló máa ń fẹ́ rí nǹkan tí bàjẹ́ dẹ̀ máa ń gorí ẹ̀mí ẹ̀ tó o bá wo lísìn wípé ìwọ ló ń mánéjì ẹ̀ tẹ́lẹ̀ kò ní tíìmù ó dẹ̀ wá ní tíìmù má gbé trade ẹlẹ́bẹ̀ yẹn. Because o mọ̀ pé Lizzy ò náwó ṣùgbọ́n ó gbowó lọ́wọ́ ẹ̀. gbogbo yín yìí ẹ̀yin tẹ́ ẹ bá ti gbowó lọ́wọ́ ẹ̀ èmi yìí kí Lizzy jáde
bó ṣe sọ pé gbogbo yín gbowó lọ́wọ́ òun yẹn kó wá sọ pé Legba gbowó lọ́wọ́ òun. ṣé ẹ ti rí pé gbogbo yín ò nẹ́nu ọ̀rọ̀? ẹ ti rí pé gbogbo yín ò nẹ́nu ọ̀rọ̀? Amẹ́ríkà ló wà náà. And you will call ọmọ ẹrú Libya, ọmọ ẹrú kìnìkan, you were collecting money. Bóun ẹ̀ kó dá padà, bóun ẹ̀ kó má dá padà. Èyí tó gbà dá particular wọn tó gbà tó bá yẹ kó máa pa ẹ̀ dànù ni, á pa ẹ̀ dànù ni. Dá particular wọn tó gbà. Best caller ẹ lè sọ̀rọ̀ ń sìn yìí, ẹ hàn mútu. Sir. Legba. Sir, mo dá yín lóhùn. Mo wà meeting ni, má bínú. Okay. So. Mo fi Okay, no problem. Mo wà meeting ni. Yeah. Sórí gbogbo ohun tí ẹkún tẹ́lẹ̀ yìí sùn. Àwọn tí wọ́n jẹ́ problem lánàá. Tọ́lọ́run wá fi wọ́n ṣe àtẹ̀gùn lénìí kò sí ní kó má sun ẹkún. Normal that when you overcome your enemies, they have to keep training after you and continue to cry forever. Legba, ẹni tó ń sọ̀rọ̀ tó ń dá rambalẹ̀ ni. At a time, àwọn làwọn ń sọ fún wípé gbogbo àwọn olórí burúkú làwọn o tán kóra àwọn jọ ń bà yẹn o. Àwọn new bloggers, àwọn tó ń blog lé ní ò tí orí stage ń gbà yẹn o. Fúnra ara wọn náà fẹnu ara rẹ̀ wọ́n introduce ara wọn pé eléyìí sá fún, eléyìí olórí burúkú ni, eléyìí máa ń ba ayé èèyàn jẹ́ ni, eléyìí máa ń ṣe báyìí ni. Wọ́n wá ń fi ìbàjẹ́ tó ń bara wọn jẹ́ yẹn, wọ́n fẹ́ ń wò kó yàn làwọn máa. Nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ yín yẹn. Wọ́n á control business ẹ̀, wọ́n á control family ẹ̀, wọ́n á control everything. Any information tó ń bá ní nípa ẹ̀ báyìí, wọ́n á máa yín jẹ ni láti lè rówó gbà. Wọ́n wá pàdé ẹni tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tán introduce ara wọn fún tán, wọ́n gba owó lọ́wọ́ ẹ̀, wọ́n láwọn fẹ́ fi defend ẹ̀, àwọn fẹ́ fi ṣe kínlé, àwọn náà pera wọn lọ́tà, wọ́n open camp oríṣiríṣi. Ẹni tó ń sọ̀rọ̀ yìí at a time, this person boy yìí ó lé àkọ́ máa kọjá fún òun lè máa bá ta o, òun máa bá ta o, kó wá lè mọ̀ pọ́gbọ́n jọgbọ́n lọ. Network ọ̀dọ̀ best caller. Queen Ashley, welcome. Network ọ̀dọ̀ wọn yẹn ó ń sís. Network ọ̀dọ̀ network wọn yẹn ó ti já wọn kúrò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap yẹn náà ó ṣe pàtàkì. Ẹ bá wa power tap àtún wọn gbé wọlé padà. Ṣó ti yé? Tí wọ́n náà bá wo àwọn gbogbo mi wo ṣáàtì ẹ láti bẹ̀rẹ̀ o, mi ì tí wò láti bẹ̀rẹ̀, ibi tí mo ti jí sí ṣáàtì yẹn náà níbẹ̀ yẹn, ibi particular color yìí. Tó bá wo ṣé nǹkan tó yí orílẹ̀ fẹ́ sọ ló sọ àbí hatred? Ṣé n tó orílẹ̀ fẹ́ sọ lórí mátà Tọ́pẹ́ Àlàbí àti Lizzy tó ṣẹlẹ̀, ṣé òun ló fẹ́ sọ? Ìwọ fẹ́ fi Tọ́pẹ́ Àlàbí ẹ fẹ́ fi jà ní. Mistake tí Tọ́pẹ́ Àlàbí ṣe, okay, bó bá hun Tọ́pẹ́ Àlàbí kó ní pé kó má bínú, tó bá dẹ̀ kó má bínú, yes, ayé ò parẹ́.
ayé ò parẹ́. Tí Lizzy bá rí pé òun ṣe àwọn ènìyàn tó bá òun kó ní kó má bínú, tó bá ní kó òun kó má bínú, ayé ò parẹ́. But àwa ìwọ̀nba la máa sọ lórí mátà yẹn mọ́. Wípé Tọ́pẹ́ Àlàbí o, orí kíní yìí ó ṣe ẹni yìí. Àìdá bóyá o fi kaskọ́ọ̀sì ni. Àìdá bóyá o mọ̀ ṣe o mọ̀ jẹjú ẹni. Tàbí wípé o wò wípé o mọ ẹnìkan o dẹ̀ fẹ́ jẹjú ẹni yẹn, òun ló fi ṣe. Èmi rò lọ́gbọ̀n tèmi ní views tèmi, thank you Queen Ashley, wípé apology mi rò pé pọ̀ jù. Mi ò rò wípé ó ṣe kí ni, mi ò rò wípé pọ̀ jù. Thank you, thank you, thank you. But fún ẹ̀yin tẹ́ bá wá wò wípé kẹ́kẹ́ wò wípé ẹ fẹ́ fún ní ego, ìjọ tó bá máa tí nǹkan bá máa padà ṣẹlẹ̀ tó bá pẹ́ yín náà lè máa padà drag ẹ̀, ibi yìí la máa wà. Thank you Queen Ashley. Ibi yìí la máa wà. Torí mo mọ̀ wípé tí kọ́là yẹn tó fi lè pè ẹ́ lórí ṣáàtì yìí, wọ́n ti ń gbọ́ ṣáàtì láti ilẹ̀, wọ́n rí wípé gbogbo ohun tó ń sọ hatred ló fi gbélé. Gbogbo ohun tó ń sọ hatred, ẹni yẹn sọ débẹ̀ fún ẹ. Torí ní tó fi máa ń camouflage lórí ọ̀dọ̀ ẹni pé I love Lizzy. Kò kọ́ dandan pé kí n báyàn ṣe irú tó fi ń lo scope yẹn, kò kọ́ dandan pé kí n báyàn ṣe kí n tó lè sọ̀rọ̀ ẹ̀, kí n tó lè sọ dáadáa ń pa ẹ̀, kí n tó lè sọ̀rọ̀ ẹ̀ ní tó kù díẹ̀ káàtó lórí tó bá ṣe. That particular I love Lizzy tọ́dẹ̀ mọ̀ wípé oyún tó ń ṣe kò ń ṣe pé nǹkan love ló ń ṣe. Ó ń búlì ẹ̀. Adéwálé Adé. Kí ni mo sọ? Ó ń búlì ẹ̀. So ọ̀nà wo ló fẹ́ fi kó aṣọ tó fẹ́ máa fi yí gbogbo àwọn narration tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ló fẹ́ fi yí padà? Kò sọ́nà tó fẹ́ fi yí padà. Kò sí ọ̀nà tó fẹ́ fi yí padà. And ìkejì kí n tó máa lọ, wọ́n ní owó tí wọ́n fi pe Tọ́pẹ́ Àlàbí yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀, Lizzy Anjorin lè má bá bọ̀bọ́ yẹn wí níta o, ó lè bá wí lọ́ndà. Ṣé àwọn orí social media láwà a dẹ̀ ń sọ gbogbo generally ni. I mean that bọ̀bọ́ tó ń pè ní Aliu. Nínú gbogbo owó tí wọ́n sọ pé wọ́n dá pátápátá, eléyìí ò kan Warriors, eléyìí ò kan Lizzy náà, but Lizzy kan gbọ́dọ̀ jẹ́ kó ó yé bọ̀bọ́ yẹn ó ti pọ̀ jù tó bá jẹ́ bẹ́ẹ̀ o, because aṣọ ìtí Tọ́pẹ́ Àlàbí ṣe tó kù díẹ̀ káàtó. Yes, bọ̀bọ́ yẹn ò ní nǹkan tí Lizzy ò ní nǹkan tí kíní bọ̀bọ́ yẹn fẹ́ gbà lára ju pé kó pọ̀n òun lé lọ. Bọ̀bọ́ yẹn ò ní tó fẹ́ jẹ lára Lizzy ju wípé kó máa rí àwọn pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn náà lára Lizzy lọ. Inú àwọn tó lè jẹ náà ni. Tó bá ti di wípé nǹkan téèyàn bá ń jẹ ó bá ti pọ̀ jù, ó máa ń sú ẹni tó bá fẹ́ ṣe nǹkan fún yàn. Lizzy lè má fẹ́ sọ̀rọ̀ kó wò pé wẹ́ because of the saga tó ń lọ lọ́wọ́. N tá a gbọ́ náà ni wípé tí mo tún sì gbọ́ ọ̀rọ̀ 4 million lẹ́nu Lizzy. Tí mo sì gbọ́ ọ̀rọ̀ 4 million
lẹ́nu Lizzy tó dẹ̀ wá jẹ́ wípé owó tó bọ́ sí ọ̀dọ̀ Tọ́pẹ́ Àlàbí is 2.5 ibo ni 1.5 tó kù lọ. Eléyìí ò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Lizzy, kò ní í ṣe pẹ̀lú Lizzy because Lizzy kọ́ ló kówó lọ, kò ní í ṣe pẹ̀lú àwọn fans Lizzy, àwọn kọ́ ló kówó lọ, àwọn mú aṣojú lọ ni. And nígbà tó náà ṣe fíìmù oní Lizzy ó volunteer ara ẹ̀ ṣe fíìmù fún ẹni kò gbowó lọ́wọ́ ẹ̀ oní tún fún ẹ lówó because táwọn ẹ̀ bá ń sọ̀rọ̀ loyalty o ẹ mọ̀ pé à ń sọ ti àǹtí Tọ́pẹ́ a gbọ́dọ̀ sọ ti bọ̀bọ̀ yẹn. Because o ti almost gba owó tó ẹni tó wá ṣeré gan. A lè sọ pé owó ẹ ló wà o bóyá ẹni tó ẹjọ fẹ́ ẹni tó máa tún ṣe connection yẹn bóyá òun náà mú sápò. Ibi tí yẹn bá ti ṣe ló ti ń jẹ lóòótọ́ ó ti pọ̀ jù. Because gbogbo kínní o believe pé awo lè ya awo ló wá ya yìí 4 million ọ̀nà san jáde 2.5 ló dọ́dọ̀ ẹni tó ṣe kínní. Ó dẹ̀ no love Lizzy ni. Ó wá jẹ́ kó yé wa wípé kò sí ní tó yẹ pé love beneficiary òun ló wà. Hello? Ṣótiyé Aliu ọ̀rọ̀ yìí lè má ṣẹlẹ̀ lónìí bóyá àwọn warriors fojú fò ẹ̀ ìjọ tó o bá ti lọ ṣe kínní torí ẹ̀ làwa ṣe gbọ́dọ̀ bẹ address ẹ̀sìn mátà yẹn á padà wà. Ìwọ gan sórí tí Tọ́pẹ́ Àlàbí bá ṣe ń sọ pé kó tọrọ àforíjì pẹ̀lú bí mátà yìí ṣe jáde lọ́dọ̀ títí ẹ ọ̀rọ̀ títí ẹ náà lọ bẹ Lizzy kó lọ gbá lẹ́sẹ̀ mú. Ìyá mi ọ̀rọ̀ ajé ni o ẹni ni o ẹni báyìí mo fóun náà lówó kó ká tó dé ọ̀dọ̀ mánéjà Tọ́pẹ́ o ká tó ṣe báyìí o lọ ṣe kíní yẹn. Tó bá lè ṣe ń public gan kò bá tẹ̀ tó dáa. So bí owó yẹn bá wá tó 4 million ẹ jẹ́ káwọn èèyàn tètè mọ̀ ń sìn kó má lọ di ìgbà tó bá jẹ́ kó máa lọ pẹ́. Kó má lọ di ìgbà tó máa pẹ́ mọ́mí Táíwò ọ̀pẹ́ ṣèyí. ẹ má ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ tẹ́ wà ńbẹ̀ yẹn tẹ́ bá ti ń wo benefit ara yín ẹ wo benefit ẹni tẹ́ ń tẹ̀lé náà. Ẹ wo benefit ẹni tẹ́ ń tẹ̀lé tẹ́ bá ní pé ẹ̀ ń gbèjà ẹ̀. Ẹ wo pain tóun náà máa wò tóun náà máa face. Ẹ má kàn jẹ́ wípé ẹ̀yin nínú ilé títí ẹ̀ ń fi ìfọkànbalẹ̀ ẹ fi ń ṣe kíni ẹ̀yin fi ń gbádùn. Ẹ wá wò pé àwọn tó ń bàjá yẹn àwa máa kọ́ sí wàhálà ni àwa máa kọ́ sí lóòótọ́ ẹ máa defend ẹ̀ fáǹsì yín ni. Ẹ máa ro títí ẹ̀ náà mọ̀ títí yín. Irú ọ̀rọ̀ yìí náà a ti sọ lọ́dọ̀ Òkété rí. Tá a bá ní a fẹ́ jẹ́ kó ní ìsinmi àwọn unnecessary fight kan a gbọ́dọ̀ limit ẹ̀. A sì sọ fún wọn náà bẹ́ẹ̀ rí kò bá tí wọn mu ni. Kò sí ẹni tí ò ní wà nínú ṣú èèyàn kò lè mọ nǹkan tó ẹni tó ń wọ